Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ̀ẹ́dí kú ojúmọ́ fún tòní nínú ọjọ́ ńlá Jímọ̀ akínyìn ẹ̀kọ́ ojúmọ́ káàrọ̀. Àgbà àgbáníwá yìí orí ọ̀dọ̀ náà tún nìyí níkànnì bá bá ìkànnì Brave 91.1 FM Ògbómọ̀ṣọ́ ní àná nípínlẹ̀ Ọ̀yọ́. Àgbààgbà èyí ọjọ́ ńlá Jímọ̀ ọdún kọ̀la kò ní bàjẹ́. Orí ọ̀dọ̀ lápá bí ibẹ̀ náà láti mọ ìgbàlá máa bẹ́tà. Èyí nǹkan ṣe ń lọ bó ṣe ń bọ̀ náà ní mọ̀nàkàlì. Agbèrè ìdárayá kí ìyẹn ẹ̀kọ́ ojúmọ́ fídíò yìí. Ó yá mi oníwẹ̀dì Thompson Taiwo Mr. Highlander òun ló gbé mi trabayé ẹlẹ́fẹ́lẹ́ lọ́jọ́ sàkà àmbánsádọ̀ ní ìjà. Òun náà ló ti gbé mi débẹ̀. Orúkọ ọmọ mi Justina èyí tó tò ní ìrìn á dùn torí pé àwọn ìròyìn lọ́kọ̀ òjò kan ó tún ti zẹ̀ ó tún ti wà ń lẹ̀. Pàápàá ni Olúṣọlá Àlàbí Mr. Dialogue ló kọ́ ní àdúgbò ọ̀ṣà. Ìjọba spọ́ọ̀tù káàkiri àgbáyé káàpàtà Ghana sport. Brand ambassador fún gbogbo ní ògbó sẹ̀lẹ̀ tí ó ní kú láíláí ó kú tì mọ̀nàkà. Ó kápá sókè bákan náà lẹ́yìn tèmi tẹ́ kó mi jẹ pẹ́rẹ́pẹ́rẹ́ mi ò jẹ́ gàgbá. Àgbàpá fútó mi kò ní gbẹ̀wúdé bákan ní ẹ̀wẹ̀ kò ní í ṣe wo àtijọ́ sáàmù olúwa wà nínú. Àkúná matata bábú wàhálà èyí wàhálà ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó yá ní pápá àpániwá yìí àbájáde fẹsẹ̀fẹsẹ̀ lọ́kọ̀ọ́jọ̀gá ibẹ̀ ni màá ti gbé mi. Àmọ́ ṣáájú gbà náà ètò tòní yìí nílẹ̀ fi ń gbẹ́ mi níbo lẹ ti ń gbẹ ní pàtó. Ṣé fóònù tó ní FM ni mo fi ń dún sí létí ni àbí káàtìpù ni ilé ìpele tí ń gbọ́ ní àbórí ọ̀kadà àbí ní tẹ́kí ilẹ̀ yìí wà àbọ̀ ọ́fíìsì ló kà yín mọ́ àbórí ìrìn. Ó yẹ́sẹ̀ ẹni àgùn tí bá ti ká yín mọ́. Ẹ̀jẹ̀ mọ̀ níwà yìí wípé àdìgbò ọ̀ṣà ẹ̀bùn ọkọ̀ lọ̀tẹ̀ ìjọba spọ́ọ̀tù ìjọba lámbà ọmọ kan ṣoṣo báyìí tí wọ́n pè ní children gbogbo tó ti wọ̀ náà. Pàápàá àbájáde fẹsẹ̀wọnsẹ̀ lọ́kùnjọ kan ibẹ̀ ni màá ti gbé wọn. Àmọ́ ṣáájú gbà náà a tún ti wọ̀ láì ó dà ní báyìí lórí péjì Brave ẹ̀dá àti gba kàn bẹ̀ lórí Facebook lọ́rùn Brave 91.1 FM ẹ̀ mọ̀ wò ó sílẹ̀lì bẹ̀ live and direct ni àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì bákan náà wẹ̀ ẹ bá tún dé orí péjì tèmi ní Facebook lọ́rùn àti Instagram lọ́nà méjèèjì àtijọba sport wà lórí Facebook àti Instagram ni ẹ ti bá ń bẹ̀ bákan náà gẹ́gẹ́ bó ṣe jẹ́ ọ̀dọ́ ló dé. Ó yá pápá àgbáníwá yìí tá a bá ń sọ nípa àbájáde fẹsẹ̀wọnsẹ̀. Ìdíje ti NLO torí pé lánàá yìí àwọn máàcì kan tó gbá lánàá ó kọjá bẹ́ẹ̀. Pápá ni Kọ́lí Edwin lánàá àti Madibaba láwọn méjèèjì wọn wà nínú jọgbá. Àná yìí kan náà wẹ̀ FC Ebede láti Èkó lọ́wọ́. Ṣé ń lọ nìyẹn tá a bá ń sọ nípa àbájáde ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje ti NLO League ní Nàìjíríà yìí ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ọ̀fẹ́ gbẹ̀ǹpa ìdíje WAFCON àwọn obìnrin tàná Super Falcons ilẹ̀ wa Nàìjíríà àdúpẹ́ torí pé láti kan náà àmì ayò méjì sódò tán la fi borí kan ti Botswana àna wọ́n pa ní àwọn kẹ̀ wọ́n kéré wọ́n bíntín wọ́n sùn mọ́. Bákan náà lánàá South Africa mẹ́ta sẹ́yọ kan ni o òun náà fi dé adé kàtẹ́ yìí adé ẹ̀gún sórí kan ti Burundi gẹ́gẹ́ bó ṣe jẹ́ àmọ́ lọ́wọ́
lọ́wọ́ yìí tá a bá ń sọ nípa standing wọn wọ́n ṣe wà ń bẹ̀ sí gbangba gidigba lórí tábìlì ní ìpín group C. South Africa wọ́n sì ń lékè síbẹ̀ ní o pẹ̀lú 6 points. Nàìjíríà ipò kejì pẹ̀lú 3 points. Botswana ipò kẹta 3 points. Burundi ipò kẹrin 0 points. Gẹ́gẹ́ bó ṣe yẹ ṣe é wá fẹ́ gbọ́ olùkọ́ni wa fún Super Falcons ilẹ̀ wa Nàìjíríà ń sọ nípa tani Randy Waldron oníṣègbọ́ ẹ̀ẹ́dẹ́kun ẹjọ́ ẹ̀yin mídíà gbogbo lọ́wọ́ yìí ẹ̀ má ti nǹkan kankan yálà gúùdù ni o tàbí bàdì nípa torí pé lọ́wọ́ yìí àwọn agbábọ́ọ̀lù wa ẹ jẹ́ lórí ọ̀fẹ́ láti fọkàn sínú tán fẹ́ gbá gẹ́gẹ́ bó sì sọ Waldron ló sọ bẹ́ẹ̀ láti bẹ̀ ó tún gbéra tán ní ìlàbọ́dì mọ́lẹ̀ tá a bá ń sọ nípa ìdíje ni ìdíje Euro táwọn obìnrin torí pé lánàá Norway lánàá mẹ́rin sẹ́yọ kan tán ni o wọ́n fi borí ikọ̀ ti Northern Ireland lánàá gẹ́gẹ́ bó ṣe jẹ́ láàkàn náà lọ́wọ́ yìí wọ́n ṣe wà ń bẹ̀ sí lórí tábìlì ní ìpín A group A nìyẹn Norway ló ń lékè téńté pẹ̀lú pọ́ìntì mẹ́ta England number 2 náà wà pọ́ìntì mẹ́ta bákan náà Austria number 3 pọ́ìntì òdo Northern Ireland number 4 pọ́ìntì òdo gẹ́gẹ́ bó ṣe jẹ́. géèmù tòní tó bá dago mẹ́fà ìrọ̀lẹ́ òní gbẹ̀rẹ̀ àwọn Spain obìnrin àti Finland obìnrin ni o lákẹ́nẹ́ aago mẹ́sàn-án lé òní ní London lọ́hùn kánnàkànnà yóò tún mọ̀ jáni tòun tòwú torí pé lálẹ́ òní bákan náà Germany obìnrin lálẹ́ òní àti Denmark láwọn méjèèjì wọ́n jọmọ fìjà pẹ́ẹ́ta ni gẹ́gẹ́ bó ṣe jẹ́ láti bẹ̀yẹn ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ mínísítà tó wà ní ìgbanu sports àti ọ̀dọ́ ní Nàìjíríà yìí mo ń sọ nípa ta ni olóyè Sunday Dare bàbá ti sọ nǹkan kan ẹ pé kí ló wí ó ní tá a bá ń sọ nípa bọ́jẹ̀tì ni èyí àbẹ́ ètò ìṣúná ohun tí Super Falcons tí wọ́n ná tí wọ́n lò ó ló ń tó fà tó jẹ́ pé àbẹ́ ètò ìṣúná yìí ń tó fà á ó fi pẹ́ wọ́n tún approve ẹ̀ ni pé ó pẹ́ kó tó dé orí tábìlì tó yẹ kó dé ni ó ní àmọ́ lọ́wọ́ yìí lẹ́yìn òsọ́kà ní mọ̀nà wà wọ́n ti approve ẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ pàápàá ìdíje table tennis torí pé lọ́wọ́ yìí NTTF àwọn àjọ ńlá nìyẹn tó ń mójútó ní Nàìjíríà yìí wọ́n ti fi ta o wọ́n ní tá a bá ń sọ nípa àwọn ọmọ wa tó jẹ́ pé wọ́n lọ sojú ilẹ̀ wa Nàìjíríà nínú ìdíje 2022 Commonwealth Games eléyìí tí wọ́n gbà ní Birmingham ní England lọ́hùn wọ́n ní lọ́wọ́ yìí ó ti wà ńlẹ̀ pàápàá àwọn tí wọ́n ń lọ bákan náà ìsọ̀rí méjì ló pín sí ìsọ̀rí ọkùnrin àti ìsọ̀rí obìnrin ìsọ̀rí ọkùnrin lọ́hùn Haruna Quadri àgbàwo káfàtàmọ́là òun ló síwájú wọn lákẹ́nẹ́wẹ̀ Ọlájídé Ọmọ́táyọ̀ òun náà tún tẹ̀lé wọn Bọ̀dé Abíọ́dún kọ́ wọ́n jọ wà ń bẹ̀ ni Amadi Ome àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n jọ kúnra wọn sí ni bákan náà lọ́wọ́ yìí ìsọ̀rí obìnrin Fatima Bello wọ́n jọ gbà ní bákan náà ẹ̀wẹ̀ Eden Efiong Esther Oríbámiṣẹ́ Àjọkẹ́ Ọjọ́mú wọ́n jọ wà ń bẹ̀ ni o gẹ́gẹ́ bó ṣe jẹ́ àwọn tí mo kà sílẹ̀ wọ̀nyí Mọ̀súrù Bello àti Dọ̀tún Ọmọnìyí ló kó wọn sùdí gẹ́gẹ́ bó ṣe jẹ́ ìdíje lẹ́yìn Commonwealth Games eléyìí tí wọ́n gbà ní Birmingham ní England lọ́hùn yóò wáyé láàrin July 28 sí August 8 ní ọdún yìí kan náà gẹ́gẹ́ bó ṣe jẹ́ bí nǹkan ṣe jẹ́ nìyẹn nípa ìdíje table tennis lọ́hùn pàápàá ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ tá a bá tún wá ń sọ nípa ìdíje bákan náà ìdíje ti Africa Handball Championship tá a bá ń sọ nípa handball ìdíje eléyìí ọwọ́ òun náà fi ń gbà ó kì í ṣe basketball ó tún yàtọ̀ kò lè yẹ̀yìn ó yá lọ́wọ́ yìí ìdíje tẹ́lẹ̀ yìí Cairo ní Egypt lọ́hùn ibẹ̀ ńlá ti gbà pàápàá ìdíje yìí kan náà July 11 ńgbà bá parí iléyá tán òun ni ó tún wá wáyé gẹ́gẹ́ bá ṣe kọ̀wé ẹ̀ mọ́ gbàgbé àti bí ọ̀sẹ̀ mélòó kan àwọn ikọ̀ tí ó ṣojú Nàìjíríà yìí wọ́n ti wà ní káàmpù l'Àbújá lọ́hùn àmọ́ kan tó gbéra tán wọ́n ṣe pín wọn lélẹ́yìí gúrúùpù mẹ́ta òun náà pín wọn sí pàápàá ní group A
Morocco wà ń bẹ̀, Egypt àti Cameroon. Group B bákan náà Gabon, Algeria, Guinea àti Kenya. Ní Group C Tunisia wà ń bẹ̀, Cape Verde àti Nigeria. Angola, DR Congo, Senegal àti Zambia láwọn ti hàn náà wà ní ìpín Group D gẹ́gẹ́ bó ṣe jẹ́. Ẹ wá fẹ́ gbọ́ gẹ́gẹ́ bó ṣe sọ wọ́n ní tán bá ti parí ìpele àkọ́kọ́ tán ìyẹn ìpele àkọ́kọ́ nìyẹn tíìmù méjì tó bá yíyan yọ ní ìpín kọ̀ọ̀kan tán wà àwọn ni wọ́n mọ lórí ọ̀fẹ́ àti àǹfààní láti lọ gbá ìpele quarter final ìyẹn wáyé ní July 15 ẹ mọ̀ kọ́lẹ̀ mọ́ gbàgbé tààkẹ́ náà wẹ̀ ìpele semi final àtúgbìnàyà ní July 16 July 18 gangan òní final rẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ bí nǹkan ṣe jẹ́ nìyẹn àbọ̀mí nìyẹn lẹ́kùn Áfíríkà lọ́hùn ó yá pápápá ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ọ̀fẹ́ gbẹ̀ǹpá ńbò ló tún dà tá a bá ń sọ nípa ìpele káràkátà mídòmídò èrè lójú ọjà nìyẹn gbogbo Liverpool ó yá mi ò ní wáyé ti sẹ́ torí pé lálẹ́ àná ìhun tá a rí gbọ́ ni pé Joe Gomez àgbáwo kan ní Anfield lọ́hùn ó tún ṣe bẹ́ẹ̀ iṣẹ́ rẹ̀ ní Anfield ó tún fẹ́ síwájú sí i Joe Gomez ọmọ ńlá ni ó ń ṣe dáadáa àmọ́ ti wá sọ̀rọ̀ báyìí ẹ pé kí ló wí George Club ni ó ti sọ nǹkan kan ó ní iṣẹ́ ìfẹ́ gbọ́ lọ́wọ́ yìí àwọn agbábọ́ọ̀lù mi tó jẹ́ kí wọ́n dà tán ìkọ̀ọ̀kan láàmú fún wọn ní belenja kúnṣẹ́ wọn sí wọn fẹ́ lójú sí gẹ́gẹ́ bó ṣe jẹ́ ó jẹ́ gbogbo Chelsea yóò ní wẹ́ẹ̀tì sẹ́ ọmọ ọlọ́jọ́ ìbí àná Rotimi Makanaki dẹ́bùtì rẹ̀ ó ń ṣe dáadáa à ń tọ́jú ẹ̀ Olúwaṣẹ́gun Àrẹ̀mú Àjààbálẹ̀ bá ń tọ́jú DJ B gbogbo Chelsea lọ́wọ́ yìí ṣe é fẹ́ gbọ́ ọ̀rọ̀ nípa Rim James agbábọ́ọ̀lù kan ti Chelsea Thomas Tuchel tójú olùkọ́ni yín oníbọ̀rọ̀ ṣe ń lọ yìí ohun tá a tún fẹ́ ni pé Rim James kó tún fẹsẹ̀ síwájú sí i lọ́dún mẹ́ta sí ni kó mọ̀ lóbe gẹ́gẹ́ bó ṣe jẹ́ pàápàá Rim James yìí kan náà ní sáà tó parí lọ́hùn ó ti ní àǹfààní àti ní àkọọ́lẹ̀ góò mẹ́fà nínú ìfarahàn tó dín ní mọ́kàndínlógójì eléyìí tá a lè pè ní 39 appearances lápapọ̀ líìgì ni gẹ́gẹ́ bó ṣe jẹ́ pàápàá Lee James yìí kan náà nígbà tí Chelsea gba Champions League léyìí tó fi dojú kan ti Manchester City wọ́n jọ gbá ní o gẹ́gẹ́ bó ṣe jẹ́ àmọ́ bọ́rọ̀ ṣe ń lọ yìí wọ́n ní sẹ́ gbọ́ á tún fún ní ọdún míì sí Thomas Tuchel òun ló sọ bẹ́ẹ̀ gbogbo West Ham á tún ti gbọ́mọ kan àti gbé mífìdá kan ní láti inú kọtí Swansea City lọ́hùn mo ń sọ nípa ta ni Flying Donetsk wọ́n ti gbé lágbètán bá a ṣe wá gbé yìí David Moyes olùkọ́ni fún kọtí West Ham United oníṣẹ́ ìfẹ́ gbọ́ ó lóun tá a fẹ́ rà kọ́ lára ó ní àmọ́jú gbogbo ẹ̀ lọ kásá ti ra nǹkan kan ó ní àmọ́ ní sáà tí ń bọ̀ lọ́hùn-ún èròǹgbà ó ní pé báwọn ò bá tiẹ̀ gbafẹ́ káwọn náà pẹ̀lú àwọn ìkànnì tí wọ́n tún lórí ọ̀fẹ́ àti lọ́gbà ìdíje ti UEFA Champions League ní sáà tó tún bọ̀ lọ́hùn-ún gẹ́gẹ́ bó ṣe sọ pàápàá gbogbo Gunners àti Liverpool tó lẹ́sẹ̀ ṣe ọ̀rọ̀ nípa Marcus Asensio agbábọ́ọ̀lù kan ti Real Madrid káfàtà ní Bernabeu lọ́hùn òun tá a tún yọ̀lẹ̀ gbọ́ ni pé Newcastle United àwọn náà wọ́n fẹ́ gbọ́mọ náà láti mọ̀ pé lọ́wọ́ yìí Newcastle owó ń bẹ ńlẹ̀ ẹ gbàgbé wọ́n ní àmọ́jú gbogbo ẹ lọ kọ́ọ̀rọ̀ ṣe ń lọ yìí àgbè o tó bá jẹ́ pé owó tí Madrid ó tà tí ó bá ti pọ̀ ẹja gbé wá bá a bá ti wá gbé bákan náà ọmọ wa ní í ṣe pàápàá níwá yìí Marcus Asensio ó ti lórí ọ̀fẹ́ àti àǹfààní ní last season lọ́hùn láti ní àkọọ́lẹ̀ góò mẹ́wàá nínú ìfarahàn 31 La Liga appearances ní o ní last season bákan náà ó ṣe dáadáa orí gbẹ́ngbà náà lọ́hùn òun àti Rodrigo Vinicius Junior Federico Valverde láwọn tí mo kà á lẹ̀ yìí wọ́n jọ ń fà á wọ́n jọ ń gbọ́ ni gẹ́gẹ́ bó ṣe jẹ́ ó yẹ gbogbo Man U káfàtà yóò ní wẹ́ẹ̀tì ọmọ alájà agbára Man U nìyẹn ní gbogbo Côte d'Ivoire lọ́hùn ọ̀gbẹ́ni Tèmítọ́pẹ́ Ìdòwú agbára Man U bákan náà gbogbo United Kingdom lọ́nlọ́run lọ́wọ́ yìí Cristiano Ronaldo ǹjẹ́ mọ̀ pé ní ọjọ́ ẹtì Friday iléyá kọ̀la lẹ́ẹ̀mọ́ lórí ọ̀fẹ́ àti lọ́mọ gbá friendly matches lókè òkun lọ́hùn àmọ́ lọ́wọ́ yìí CR7 ewu lọ́mọ gbẹ̀gbẹ̀gbẹ̀ kò sínú squad yín òun tó fà ní pé Eric ten Hag ó
ti sọ̀rọ̀ ó ní lọ́wọ́ yìí CR7 ẹja tún fún ní àkó díẹ̀ sí i kó lọ fara mọ́lé àmọ́ àti mọ̀ ó ti hàn dé wípé CR7 ó fẹ́ kó onúkọ̀ tí máa ń yù ní gẹ́gẹ́ bó ṣe jẹ́ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wọ́n ti sọ wọ́n ní ìlú tí ò bá sófin wà láàyè ẹ̀sìn ò sí ń bẹ̀ ó yà lẹ́mọ̀ pé lọ́wọ́ yìí Eric ten Hag olùkọ́ni tuntun káfàtàmọ́là ní Man U lọ́hùn ó ti fi òfin lẹ̀ ní tírénì Man U àkọ́kọ́ ni pé ọtí kanjú ko oyè ti yé yín akọ́ ọ̀nà ń pè bẹ́ẹ̀ ó lóun ò fẹ́ ẹlẹ́ẹ̀kejì bákan náà ó ní agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan kàntíìn tí ń bẹ ní Carrington training ground ìbẹ̀ lẹ́ẹ̀tì máa jẹun o gẹ́gẹ́ bó ṣe jẹ́ fún ìdí eléyìí àwọn agbáwo kọ̀ọ̀kan ní Man U tá a bá sọ nípa legend icon àmọ́ ká nípa ta ni àwọn bíi Postcodes ni òun náà sọ̀rọ̀ oníṣẹ́ ìfẹ́ gbọ́ Eric ten Hag òfin tó múlẹ̀ bíi lámbà yìí ó ní kò dáa torí pé lọ́wọ́ ìbò ṣe dé ìdè tó dé ó fẹ́gẹ̀ mọ́ wọn máa ń gbàgbé wípé o ẹ̀yin tó ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní àná kò pẹ́ tán fi lé lọ gẹ́gẹ́ bó ṣe wí fún un bí nǹkan ṣe jẹ́nu ó já lọ́wọ́ yìí ẹ mọ̀ pé ètò tèmi kò ní dákẹ́ gbọ́ tán ẹ mọ̀ rí gàpù méjì tẹ́tùn kọ̀ sílẹ̀ lórí ètò fún tòní àwọn agbábọ́ọ̀lù kan ń bẹ tó jẹ́ pé nígbà tán wà níbi ọmọ ọdún mẹ́tàléníogún 23 years of age wọ́n ní àkọọ́lẹ̀ gò dáadáa nínú ìtàn ni o nínú ìtàn ìdíje líìgì tilẹ̀ Gẹ̀ẹ́sì àwọn tí mo fẹ́ sọ yìí márùn-ún náà jẹ́ ẹ̀jẹ̀ ló gbé láti ìsàlẹ̀ lọ́hùn láti nọ́mbà 5 ó jẹ́ lọ́wọ́ yìí Cristiano Ronaldo òun náà nígbà tó wà ní ọmọ ọdún mẹ́tàléníogún ó ní àkọọ́lẹ̀ 54 goals ní pàápàá ṣe é gbàgbé wípé ní 2004 lọ́hùn Sir Alex Ferguson olùkọ́ni Man U ń gbà kan rí òun ló gbé CR7 wá láti inú kọtí Sporting Lisbon láti ìgbà náà ìmọ̀ ń mi àwọn tá a bá sọ pé èèyàn ní tíríkì ìhun tó mọ̀ sí tíríkì ni pé àyínípadà nìyẹn lórí pápá kà á gé èèyàn bí ẹni tí ò ní destiny kà á tún gé èèyàn bákan náà bí ẹni tí ò lóbì CR7 nígbà náà lọ́hùn-ún tá a bá sọ pé èèyàn ní ọba lẹ́gòvà tó bá já lẹ́gòvà fún láti bí wàláhì takílẹ̀ ti lọ dúró àmọ́ ju gbogbo ẹ lọ láti ìgbà náà ó ń ṣe dáadáa ó dẹ̀ ní àkọọ́lẹ̀ gò ju bó ṣe fẹ́ lọ pàápàá nígbà náà lọ́hùn-ún tó wà ní ọmọ ọdún mẹ́tàléníogún ó ní àkọọ́lẹ̀ ju 50 gò lọ pàákẹ́nẹ́wẹ̀ nígbò tún dé La Liga nínú ikọ̀ Madrid lọ́hùn òun ló jẹ́ pé tá a bá ń sọ pé èèyàn ní àkọọ́lẹ̀ gò jùlọ nínú ìtàn La Liga ó ní àkọọ́lẹ̀ gò pàákẹ́nẹ́wẹ̀ ó tún dé Syria lọ́hùn ó tún ní àkọọ́lẹ̀ gò CR7 àgbà owó ńlá ni ó ń ṣe dáadáa ẹnìkan náà tún kọ́ Romelu Lukaku ni Romelu Lukaku ọ̀túnba lámbà òun náà tún ní àkọọ́lẹ̀ 60 goals ó já mi ò ní wẹ̀tì gbogbo Gunners Alhaji Sarafadin Sarek Gold l'Ógbómọ̀ṣọ́ ní àyìn wọ́n láti goals àmúníyẹ̀sà ó dà pọ̀ wọ́n ní sáà tó ń bọ̀ lọ́hùn-ún wọ́n lágbàfe Sarek Gold ló sọ bẹ́ẹ̀ bá sì gbàfe mọ́ àájẹ́ pé fẹ́lẹ́fẹ́lẹ́ àti àjá àbalẹ̀ àwọn náà fà nìyẹn Sarek Gold gbogbo Gunners nìyẹn ó jẹ́ lọ́wọ́ yìí Romelu Lukaku ọ̀túnba lámbà òun náà tún ní àkọọ́lẹ̀ 60 goal 60 goals nìyẹn nígbà tó wà ní ọmọ ọdún bí 20 ọdún ó lé belenja díẹ̀. Romelu Lukaku ní kò dé sínú nǹkan ti Chelsea ó ṣe wọ́ndà bákẹ́nẹ́wẹ̀ ó tún play náà rí nínú nǹkan ti Everton ẹ lè má rántí mọ́ ẹ̀jẹ̀ ń jà yín bẹ́tà ó yá pápápá ní 2016 lọ́hùn Romelu Lukaku ọ̀túnba lámbà ó ní àkọọ́lẹ̀ àti ní 60 goals ní ìdíje EPL kódà gan nígbà náà lọ́hùn ariwo rẹ̀ lọ́tún lọ́sì ohun tán pa ni pé Lukaku mọ̀ dáa àmọ́ ńgbà tó tún yá ó tún rí bákan fún un sànmọ́nì ó tún lọ jájá fún un àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó yá mi ò ní gbọ́kú ẹ nọ́mbà 3 dà Winnie Makruni ni Winnie Makruni òun náà ní àkọọ́lẹ̀ 71 goals bó tilẹ̀ jẹ́ pé níbi ìtì ẹ̀ lọ́wọ́ yìí Academy Everton òun ló ti bẹ̀rẹ̀ wá látìgbà náà ló ti ń lórí ọ̀fẹ́ àti mọ̀ mi àwọn kódà gan àtìgbà tó wà ní ọmọ ọdún mẹ́rìndínlógún 16 years of age wọ́n ní Makruni látìgbà náà lọ́hùn ló ti ń gbá bọ́ọ̀lù bọ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ àmọ́ pápápá láàrin 202 sí 208 ó ṣe dáadáa torí pé lọ́wọ́ yìí
nínú ìtàn EPL nígbà náà tá a bá ń sọ ẹnìkejì ni tó tún ní àkọọ́lẹ̀ góò jùlọ nínú ìtàn EPL Wayne Rooney ni ó ní àkọọ́lẹ̀ 208 goals nígbà náà lọ́hùn gẹ́gẹ́ bó ṣe jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ Wayne Rooney bákan náà òun náà tún ní àkọọ́lẹ̀ agbábọ́ọ̀lù tó jẹ́ pé òun ló ní àkọọ́lẹ̀ góò jùlọ nínú kan ti Manchester United nígbà náà lọ́hùn ẹnikẹ́ni kọ́ Mark Owen ni ó ní àkọọ́lẹ̀ 91 goals ní ìdíje líìgì tilẹ̀ Gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn pàápàá ta ló parí ẹ̀ ẹnì karùn-ún Robbie Fowler àgbàwo káfàtà nìyẹn ní Liverpool lọ́hùn ó ṣe dáadáa gẹ́gẹ́ bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ ní belenja lóní pápápá mo ní ìdálẹ́ ó ṣeéṣe kó jẹ́ pé inú kan ti Chelsea yóò padà balẹ̀ sí torí pé Frankie de Jong agent ẹ̀ ó ní tí ó bá lọ sínú kọ̀ọ̀kan ikọ̀ tí ó bá gbá ìdíje UEFA Champions League ní sáà tí ń bọ̀ lọ́hùn ó ní ó lọ bẹ́ẹ̀ sì mọ̀ pé Manchester United ọba Europa ni wọ́n Europa náà fẹ́ gbá àmọ́ lọ́wọ́ yìí gbogbo Chelsea bámbàm wọ́n wà ní Champions League ní sáà tó ń bọ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn àmọ́ ti sọ nǹkan kan o ààrẹ Barcelona mò ń sọ nípa Joan Laporta ó ní sẹ́ ẹ fẹ́ gbọ́ lọ́wọ́ yìí ó ní kò wu àwọn náà sẹ́ẹ̀ láti ta Frankie de Jong eléyìí táwọn rà lówó tó ń lọ bíi 75 million euros ní 2019 àmọ́ gbèsè táwọn jẹ yìí báwọn bá ta gbá bọ́ọ̀lù àwọn ò tẹ̀ sí gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn gbogbo Man U pàápàá Olivier Giroud àgbáwo káfàtà kan ló ń jẹ́ bẹ́ẹ̀ nínú kọtí AC Milan lọ́hùn òun náà ti sọ nǹkan kan o oníṣẹ́ ìfẹ́ gbọ́ tó bá padà wọ̀ official wípé Zlatan Ibrahimovic ó tún ṣe àdéhùn tuntun míì sí nínú kọtí AC Milan lọ́hùn ní wàláì fàájì ńlá fàájì rẹpẹtẹ òun tẹ̀sí torí pé káà bá ń sọ nípa àgbáwo ńlá tó ṣe gbá bọ́ọ̀lù pẹ̀lú Ibrahimovic ọ̀kan ló jẹ́ bó tilẹ̀ jẹ́ pé wá sínú ikọ̀ ti Chelsea afẹ́ lè torí pé ní báyìí Pep Guardiola wọ́n ní kò sínú èròǹgbà wọn láti tà á gẹ́gẹ́ bó ṣe jẹ́ bí nǹkan ṣe jẹ́ nìyẹn gbogbo Chelsea ó yá lọ́wọ́ yìí Luka Jovic agbábọ́ọ̀lù kan ti Madrid lọ́hùn láàárọ̀ ìní ó ti kúrò ní Madrid alẹ́lẹ́ mọ̀nàkà ìgbò ló fẹ́ lọ ó fẹ́ lọ sínú kọtí Fiorentina ni ó dà kí lè ní ó tó sú máa kéde ọ̀fíṣíálì gẹ́gẹ́ bó ṣe jẹ́ bí nǹkan ṣe ń lọ bó ṣe ń bọ̀ ní ìpele káràkátà mídòmídò fèrè lójú ọjà nìyẹn mo ní ìjà yín tán ni gbogbo Chelsea ibo nìkan dé dúró nípa Rafinha ẹ gbọ́ dáadáa Rafinha lọ́wọ́ yìí Chelsea ni ó padà gbé torí pé kọtí Barcelona àwọn náà wọ́n ń ṣe tìkọ̀tìkọ̀ ní bá gbàgbé lọ́sẹ̀ méjì sẹ́yìn lọ́rùn Arsenal ló fẹ́ gbọ́mọ náà àmọ́ ńgbà tó tún yá ikọ̀ ti Chelsea wọn bá tèkì Arsenal àmọ́ lọ́wọ́ yìí gbogbo Chelsea káfàtà wọ́n ní gbogbo ọ̀nà gbogbo ni àwọn ó gbé ó yá mi ò ní fi ẹ́sà wátì pàákàrẹ̀ Jamo fashion gbogbo Cameroon lọ́rùn Fontaine Ajagbe Ridwan gbogbo Chelsea ní UK ó ń ṣe dáadáa Abdulwasiu Miosa Adémọ́lá ó yá bá ń tọ́jú ẹ̀ Ìkọ́mí Alhaji Akínládé Kazeem Kọ̀ǹsọ́ gbogbo Òṣogbo nìyẹn gbogbo Chelsea one love the blues kò ní bàjẹ́ pàápàá Diego Pablo Simeon ànàyé ńlá ti sọ̀rọ̀ àmọ́ kó tó sọ̀rọ̀ ń tiẹ̀ lọ́wọ́ yìí wọ́n ti kọ̀nfàmù ẹ̀ ẹ mọ̀ pé níkànnì brave lápá bí tí yóò bá jẹ́ àjà balẹ̀ tí yóò bá jẹ́ fresh one ẹ lè gbọ́n bí ó yá lọ́wọ́ yìí Stephen Bergwijn agbábọ́ọ̀lù kan ti Tottenham gbà kan rí Ajax wọ́n ti gbé wọ́n ti confam ẹ̀ torí pé ní báyìí wọ́n ti fún ní jẹ́sí gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tá a bá ń sọ nípa official announcement bó ṣe ń lọ bó ṣe ń balẹ̀ là ń jà yín sí bẹ́tà ẹ̀lú akínyìn kó ojúmọ̀ ọ̀gbẹ́ni Promise Adétọ̀nà ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ kó ojúmọ̀ lóòtú sálàfíà ńlá báyìí àlàáfíà ni. ó dà ẹ ṣé bàbá ẹjá mú láti bí ìjáwé olúborí Super Falcons lánàá wọ́n jojú ikọ̀ ti Botswana pẹ̀lú 2-0 inú àwọn èèyàn dùn pé tọ́ a ti gbìyànjú a ti ń débẹ̀ díẹ̀. bẹ́ẹ̀ ni lókè ṣe nǹkan tí ta nílò lánàá ẹ̀ òun la ṣe tọ́ba wo ìdíje AFCON dáadáa láti ìgbà tó ti bẹ̀rẹ̀ Super Falcons láti ìgbà tí ìdíje bẹ́ẹ̀ 1991 ìgbà tí Super Falcons Catholic match
2002 ní Super Falcons match Ghana ló dènà wá ń gbà ẹ̀ ìgbà tí Ghana náà wà ní group stage 1-0 apààrọ̀ náà Ghana again ní final 2-0 so ó tún wá ṣẹlẹ̀ again ní 2018 nígbà tí South Africa náà wà ní group stage again àti àlòkùn so àná yẹn nǹkan tá a expect kò sí Nàìjíríà fẹ́ mo la rí àfẹ́ kí táwọn ọmọ wa àwọn tó àwọn ọmọ wa kọ́ kúrò ní òkú pé àti blue first match kì í ṣe end of the life so wọ́n dẹ̀ ti ṣe wọ́n ti ṣe nǹkan tó tá a fẹ́ fún wa bá ṣùgbọ́n nǹkan tá a fẹ́ ni pé kọ́ wá jáwé sí bó ṣe ń score sí bó ṣe ń go bó ṣe ń gbá bọ́ọ̀lù wọlé wọ́n nílò láti jáwọ́ sí wọ́n nílò láti jáwọ́ sí ká lè rí ẹlẹ́ẹ̀kẹwàá ìdí ká lè rí gbà wálé. ẹ ṣé bàbá ẹja gbéra láti Super Falcons ká ti bẹ̀ bọ́ sí ojú ọjà gangan ní sànsàn tá a bá ń sọ nípa ìpele káràkátà mídòmídò ẹja kọ́ lọ sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ọ̀rọ̀ nípa Martin de Ligt àkọ́kọ́ ẹgbẹ́ kan ẹja bọ́ sórí ọ̀rọ̀ nípa Frenkie de Jong Man U ló fẹ́ gbé tẹ́lẹ̀ ńgbà kan rí àmọ́ ẹni tó jẹ́ agent fún Frenkie de Jong ó ti sọ wípé inú ikọ̀ tí ó bá lọ ikọ̀ tí ó mọ̀ gbá ìdíje Champions League ní sáà tó ń bọ̀ ni ẹ sì mọ̀ pé Man U lọ́wọ́ Europa náà fẹ́ gbá tiwọn bí nǹkan ṣe ń lọ báyìí Frenkie de Jong yóò padà balẹ̀ sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea níwòye yín ojú wo lẹ́yìn fi wọ́ ọ̀gbẹ́ni Promise. ṣe kí wọ́n kọ́ bẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ Dwight Dwight fúnra ẹ̀ ó fẹ́ kúrò ní Juventus ṣùgbọ́n báyìí ẹni tí ó ní upper hand tó ní agbára lókè díẹ̀ lórí Dwight òun ni president Bayern Munich Oliver Kahn gọ́gọ́ ó ní interest nínú leadership ẹ̀ kẹ́hìntì àti agbára ẹ̀ so Bayern Munich wọ́n ti submit bid lánàá wọ́n ti submit £70 million fún Juventus lánàá ó yá kù àwọn amọ̀bẹ̀rẹ̀ Juventus cost £100 million ní Juventus béèrè lórí àwọn amọ̀bẹ̀rẹ̀ wọn máa gbà àbí wọn tí mo gbà so káyọ̀ nǹkan tó máa ṣe ní weekend yìí so nípa ọ̀rọ̀ Frenkie de Jong nǹkan tó so mọ́ ọ̀rọ̀ Frenkie de Jong ó pọ̀ gan tí Barca bá máa ta Frenkie de Jong wọ́n ní gbèsè tó máa sọ fún wọ́n ní àwọn bonuses ẹni pé Barca fúnra wọn àwọn fúnra wọn ló gbé sórí gbá òun gan fúnra ẹ̀ kò fẹ́ lọ number 1 kò fẹ́ lọ sí tíìmù tí ò kì í gba Champions League number 2 kò fẹ́ kúrò ní Barcelona torí àwọn bonuses tó sign wọn nígbà tó sign contract ẹ̀ bó bá ṣe ń gbá matches ni bonuses ẹ̀ ṣe ń gòkè sí bó bá ṣe ń gbá matches so almost be 3 million ní Barcelona ń jẹ́ lórí bonuses tó bá fi máa kó owó ní Barcelona ṣe ń wá owó bíi 80 láti tà pé tán bá tà tán wọ́n á lè yọ lára owó yẹn wọ́n á fi fún wọn san bonuses ẹ̀ kò wá sí tíìmù tó ṣetán láti kó 80 yẹn lẹ̀ owó tí Manchester United kó lọ gbẹ̀yìn 55 ní pẹ̀lú add-ons ní add-ons á máa jẹ́ bíi 70 àbí 75 ìjọba Barcelona wá bí kí káwọn lè jèrè wọ́n máa ṣòwò ṣọ́ọ̀tì lórí ẹ̀ kò sí wọ́n ti fún ọ̀pọ̀lọpọ̀ bonuses fún ilé ìtàn jẹ́ àti fún ọdún méjì tó kù wọ́n máa fọ́ so nǹkan tó wà nílẹ̀ báyìí pé tí Chelsea bá wá nílò ẹ̀tàn nílẹ̀ Chelsea kó owó lọ agbẹ́pẹ́ bí arúgbó agbẹ́pẹ́ Chelsea kó lọ wọ́n kó £51 million lọ pẹ̀lú player Barcelona ọ̀rẹ́dì láti ṣe ọjà báyìí wọn ọ̀rẹ́dì àti swap Barcelona ọ̀dẹ̀ fẹ́ instrumental payment. wọn fẹ́ sọ díẹ̀ bíi tàwọn Arsenal. bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ tó máa sanwó tán fún wọn gbà ká lè kówó fún ká lè san lára owó yẹn ká kó lára owó yẹn fún Frenkie de Jong fún bonuses tó ti jẹ́. àti pé again Champions League wà lára ìṣòro tí Frenkie de Jong ní ṣùgbọ́n tí báńkì bá kówó tó jọjú fún Barcelona wọ́n á gbà wọ́n á dẹ̀ bá Frenkie de Jong sọ̀rọ̀ à ń lọ. ó dà mò ń bọ̀ o àgbààgbà Michel Platini àti Sepp Blatter láwọn méjèèjì ẹ mọ̀ pé ńgbà kan rí wọ́n fẹ̀sùn kàn án pé wọ́n kówó jẹ lókè òkun lọ́hùn àmọ́ ilé ẹjọ́ lọ́wọ́ yìí wọ́n ní sẹ́ẹ̀ fẹ́ gbọ́ àwọn méjèèjì wọn ò jẹ̀bi ẹ̀sùn owó tó ń lọ bíi €2 million láì fi kàn wọ́n o ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ ká máa lọ gẹ́gẹ́ bó ṣe wà lẹ̀ ọ̀gbẹ́ni Promise pàápàá ẹjá lọ sínú ikọ̀ ti Arsenal bọ́rọ̀ ṣe ń lọ yìí Mikel Arteta sọ nǹkan kan ó ní pé báwọn ṣe ń ná owó ní sáà tó ń bọ̀ lọ́hùn gbogbo ọ̀nà ni làwọn ò fi lórí ọ̀fẹ́ àti ní tíkẹ́ẹ̀tì àti gbá ìdíje UEFA Champions League ní coming season. ṣe wọ́n náwó lóòótọ́
ṣùgbọ́n téèyàn bá ṣe àwọn kankan tó yẹ kéèyàn ṣe àwọn tábàárà àfẹ̀yìn èèyàn owó gbà mí ó máa téèyàn ra owó àbí téèyàn ra players àbí èèyàn náwó ó máa padà fún ilẹ̀ ni. tábàárà ìgbà kan ní 2014 2013 2012 Liverpool ra player ìgbà kan wà season kan wà tó pé Liverpool ra 11 players wọ́n rà wọ́n tí ò bá ti sí lẹ́sì gidi gbogbo 11 players àti àti ọ̀rà ó máa padà fún ilẹ̀ ni. ìgbà tí ní last season ọwọ́ adé Chelsea àwọn àgbẹ̀ pé Thomas Tuchel kò lórí kọ́ọ̀fù ní Lukaku bọ̀ nígbà ìgbẹ́yìn bàbá olówó padà ra Lukaku àdúgbò wọn jèrè ẹ̀ nǹkan tó ń rà lára wọn ò rí so nǹkan tó máa ṣẹlẹ̀ tí Mikel Arteta tó bá lè farabalẹ̀ dáadáa èmi ti sọ dáadáa bàbá yẹn ní láti mú management mọ iṣẹ́ ẹ̀ kó mọ̀ bó ṣe manage èèyàn kò ń ṣe football nìkan ni he is manager and also a coach so kí bàbá yẹn fi pé òun jẹ́ coach nìkan kó má sì jẹ́ kó gòkè láti jẹ́ pé mo jẹ́ manager too ó gbọ́dọ̀ wọ́n bó ṣe manage èèyàn ó gbọ́dọ̀ wọ́n bó ṣe manage conflict nínú team ara nǹkan tó ṣẹlẹ̀ kan fi lose àwọn players kọ̀ọ̀kan àwọn bíi Lacazette àbí Lacazette bíi kọ̀ǹdúsí tí bá ṣe pé Saka ó kàn jẹun tó nífẹ̀ẹ́ tí ìbá ti kó tí mẹ́ta àdúgbò tí wà kọ́kọ́ ti dúró pẹ̀lú láti jápa náà so wọ́n gbọ́dọ̀ wọ́n bó ṣe manage players èmi rí Arsenal gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó nílò láti ṣiṣẹ́ mẹ́sìn kọ̀ǹtẹ́tà ní òní gbà. ó dà mú bọ̀. pàápàá gbogbo mayu káfàtà ó yá mi ò ní wẹ́ẹ̀tì ọ̀gbẹ́ni Tèmítọ́pẹ́ Ìdòwú gbogbo Manchester United ní UK lọ́hùn. ọ̀rọ̀ nípa gbábọ́ọ̀lù kan tí Ajax yẹn mò ń sọ nípa tani Lisandro Martinez ni ohun tó a tún yọlẹ̀ gbọ́ ni pé ẹ ti step up nípa àti gbọ́mọ náà. ó yá ní báyìí owó tó ń lọ bí 50 million euros Manchester United wọn láwọn ṣe tán àti san aláàfẹ́ rọmọ yìí ní sẹ́ẹ̀ ìyá rẹ̀ ń jẹ wá ọlọ́kùn kú dábọ̀ kó sànú Man U. pàápàá àyájọ́ ìní tá a bá sọ pé àwọn tó ń ṣe ọjọ́ ìbí lẹ́ẹ̀ka fúbọ́ọ̀lù wọn pọ̀ ní pàápàá ní àwọn mẹ́rin tán lónìí tálà àkọ́kọ́ nù wọn amúlé ni mò ń sọ nípa Kevin Trapp tálẹ̀ lẹ́ẹ̀kejì defender ni Virgil van Dijk agbáwo kan ló ń jẹ́ bẹ́ẹ̀ ní Liverpool lọ́hùn gbogbo Liverpool may you never walk alone ẹlẹ́ẹ̀kẹta náà tún kọ́ emission ọmọ mi ńlá gbogbo South Korea lọ́hùn agbábọ́ọ̀lù kan ti Tottenham ẹlẹ́ẹ̀kẹrin Robbie Keane ni gẹ́gẹ́ bó ṣe wà ńlẹ̀ nìyẹn pàápàá ọ̀gbẹ́ni Promise ẹja tún lọ sínú nǹkan ti Barcelona Joan Laporta ní pé kò wu àwọn káwọn ó ta Frenkie de Jong ṣùgbọ́n àwọn jẹ gbèsè làwọn sì fẹ́ tà. ṣé rí olóòtú gbogbo ọ̀rọ̀ tí ẹjẹ̀ntì àwọn kankan wà lẹ́gbẹ́ èèyàn lè sọ fún láfẹ́fẹ́ tàbá wò dáadáa ní last season wọn ò fi bẹ́ẹ̀ lé Frenkie de Jong káà sọ yìí wọn ò fi bẹ́ẹ̀ lé wọ́n wá sọ pé òun kẹta so nǹkan kan wà ń bẹ̀ ni nǹkan tó dẹ̀ wà ń bẹ̀ òun ni bonuses wọ́n jẹ́ ní ìdí tó ní gbogbo láti lè náà fi bẹ́ẹ̀ lò dáadáa láti lè kí wọ́n lò dáadáa Busquets Pedri Gavi tàbí ẹlòmíì lọ́dún wọn fi bẹ́ẹ̀ lò Frenkie de Jong dáadáa làmì àwọn àgbẹ̀ wọlé ni pàtó àwọn oníṣẹ́ bá ṣe nígbà tí ìfẹ́ tó tutù wára àní àpò ọ̀hún tuntun ra Frankesi láti yí fún agbábọ́ọ̀lù ikọ̀ ìfìlélà wọ́n nílò láti tà ṣùgbọ́n owó gbọ̀ngàn ní pàṣípàṣẹ ẹ bá lówó báyìí òun lọ́rẹ́ Barcelona lẹ́yìn tó bá lówó òun lọ́rẹ́ Barcelona tí nǹkan bá lè kówó lọ dáadáa máa yìí náà bẹ́ẹ̀ wá wọ́n ń ṣọ́ra wọn káwọn bá lọ ṣe mistake àṣìṣe kan ṣe lọ́rọ̀ pọ̀pẹ́gbà tọ́ọ̀rọ̀ àgbà ẹ̀ pẹ̀lú high expectation tí kò padà wá sí ìmúṣẹ. So the same thing ni wọ́n bá ṣe fàyẹ̀tẹ̀ tẹ̀ ń ṣe báyìí tó ń farabalẹ̀ pé ṣé kúrò pé àwọn tó fẹ́ lọ kówó sí ìgbó àtú káà bá wọn lè gbúdẹ̀ lẹ́lẹ́kejì wọ́n ti gbúdẹ̀ lẹ́lẹ́kejì. Ìjọba tó náà pé àwọn òwe ta ẹ̀ èrè náà ṣe tọ́mọ́rú wọn ta Frenkie de Jong. Tọ́mọ́rú wọn ta. Kódà ọ̀rọ̀ nípa Martin Delight kan ohun tá a tún gbọ́ gẹ́gẹ́ bí àgbà akọ̀ròyìn kan lórílẹ̀‐èdè Spain ni wípé bàbá rẹ̀ ti lọ́wọ́ sí wípé kó mọ̀ lọ sínú ikọ̀ ti Bayern Munich. Ṣé
mo fẹ́ lẹ́ẹ̀kan pé right ó wù kókó nínú nǹkan lẹ́ńtús tó bá dẹ̀ ní pé tó ń wù gbogbo lọ́kàn ara ẹ̀ premiership ló fẹ́ wà ṣùgbọ́n wọ́n ní téèyàn bá ti mọ̀yàn téèyàn dẹ̀ lẹ́sẹ̀ òun lọ̀rọ̀ president Bayern Munich director Bayern Munich olùfàkà ó mọ̀yàn tó mọ̀ Frankie de Boer tó mọ̀ Mark Delight ó tún lẹ́nu tó ó lẹ́nu ní Germany ó tún lẹ́nu ní Netherlands ara nǹkan tí tó gbogbo pé bàbá ẹ̀ pé ó fẹ́ kó lọ sí nǹkan Bayern Munich yẹn iṣẹ́ olùfàkà ni tó jẹ́ director fún Bayern Munich nǹkan tí bàbá àbádẹ ti fẹ́ àníbi ètò ìgbà tí bàbá bá ti fẹ́ sábàdẹ ti gbà tí Juventus bá ti gba owó ó máa lọ sí ilé ẹ̀kọ́ Bayern Munich lọ́wọ́lọ́wọ́ tàwa ní 50% ẹ̀kọ́ Bayern Munich ló ṣíṣọ́ tó máa lọ. òun ló ṣúọ̀ jù báyìí. ó dà ẹjá wọ̀rọ̀ nípa CR7 nínú ikọ̀ ti Manchester United torí pé lẹ́ẹ̀ni báyìí wọ́n mọ̀ bẹ̀rẹ̀ precision wọn lẹ́ẹ̀ni kò ní bá wọn sí ń bẹ̀ àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì Erik ten Hag ti fòfin lẹ̀ o òfin tó wá fi ilẹ̀ àwọn àgbàwo tá a bá ń sọ nípa àwọn legend ikọ̀ ti Manchester United àwọn bíi Paul Scholes Abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní òfin tó fi ilẹ̀ òfin náà ni ó padà kó bá torí pé àwọn tó ṣe irú ẹ̀ ń gbà kan náà lọ́hùn kò pẹ́ tó ń fi jápa. olóòtú fi ìlú tí o bá fòfin tẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ sí mbẹ̀. ṣe nígbà jẹ́ nǹkan pé ikọ̀ Liverpool nìkan wà níbi àpèké nígbà tó náà níbi ìjọsìn ní Liverpool ẹ̀kọ́ this is Anfield síbẹ̀ ó fẹ́ fáwọn pé ìjọ ti fún dárí ọwọ́ ẹnìkan tí ò ní fi fún club yìí tó bá kàn ọdún náà ló kó ní club. ó wà lára nǹkan tó bá mamadu sapo táwa mamadu sapo dáadáa dìgbẹ́ndà Liverpool ó wà lára àwọn àṣìṣe tó kó bá tó kó ní ilé ìpò Liverpool àti ṣe òfin kọ́ ní ìṣòro ṣùgbọ́n kí ní kan wá tó lè wá sí LGBT ìwọ̀n bá ti wà tó bá ti jẹ́ nítorí tó yẹ pé ọ̀nà kan ṣoṣo ni tó kàn wà rigid ó máa ń kó báyọ̀ àwọn òfin tó ṣe nǹkan wà lẹ́sẹ̀ tó ń ta nígbà tí ìjọba ti rí mo ní ètò ní Tottenham báyìí ẹni tó bá fi chat ẹni tó ń bá rí fóònù rẹ̀ tó ń tẹ fóònù nígbà tí ìkíní kan ó sọ iye fáìn iye fáìn kan máa sọ ní tírénì kan lásán ọdún bíi ya 56,000 nígbà àdúgbò ó kọ́ fẹ́ sí àkọsí Nàìjíríà. àwọn òfin tí bàbá yìí ó ní gẹ́gẹ́ bí kílò tó ti dọ̀lẹ̀ tó ní láti tó torí ẹ̀ ló ṣe mú àwọn òfin yẹn jáde ṣùgbọ́n káwá wo bí àwọn òfin yẹn ṣe máa lọ ó nílò láti máa jẹ́ kó jẹ́ pé ọ̀fẹ́ tó kọ̀ lọ́ máa lọ sàn án lójú kan bí àgùntàn ó gbọ́dọ̀ jẹ́ ọ̀fẹ́ tó máa wà flexible tó lè lè lásọ so kò gbọ́dọ̀ rigid rà tó bá ti rigid àti òun àtòfin yẹn wọ́n máa padà ní pọ́blẹ́mù. ó dà ẹ ṣé bàbá mò ń bọ̀ náà. gbàgbàgbà lórí Facebook page wa lọ́hùn Brave 91.1 FM ẹ mọ̀ wò ń bẹ̀ live and direct ni kétékété àǹkárá mo wọ̀ èní Jímọ̀ ọ̀la lọ́dún ó yẹ gbogbo máa ń yò pátápátá tá a bá ń sọ nípa New Jersey yín aṣọ ìgbábọ́ọ̀lù tuntun tẹ́ lò ní sáà tó ń bọ̀ lọ́hùn home jersey wọ́n ti fi síta bí mo ṣe ń sọ̀rọ̀ ní báyìí ẹ bá dé orí Twitter page mi Instagram page àti Facebook page ẹ bá ń bẹ̀ àtijọba sport wà ní lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta àtijọba sport wà lórí Facebook Twitter and Instagram. ṣé ẹ wá fẹ́ gbọ́ ṣé ẹ rí jẹ́sí eléyìí ibi kọ́là tàbí polo rẹ̀ lọ́rùn wọ́n fi síbẹ̀ ń tọ́kọ síbẹ̀ ni pé crocodile teeth ìyẹn ni pé eyín ọ̀nì òun ló wà ńbẹ̀ oh my tẹ́ ẹ bá débẹ̀ lẹ́ẹ̀ lè mọ torí jẹ́sí eléyìí bí ó ṣe wà ńlẹ̀ báyìí tẹ́ ẹ bá wọ̀ ọ́ tẹ́ ẹ bá fi ń gbàrú bà yóò mọ̀ dùn ó mọ̀ ṣe máa ń yò ẹ lọ jàǹpé àmọ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àmọ́ lọ́wọ́ yìí o gbogbo ilé jẹ́sí tuntun fún sáà tí ń bọ̀ lọ́hùn tó jẹ́ oúnjẹ sí máa ń yò ó ti wà ń tà ẹ mọ̀ pé lánàá tí Chelsea bákan náà wọ́n ti fi gbòòrò ayé gẹ́gẹ́ bó ṣe jẹ́ bí nǹkan ṣe ń lọ nìyẹn. ẹ mọ́ gbà pé lẹ́ẹ̀kan mo tún sọ fún yín pé ilé ẹjọ́ wọ́n ti ní wọn ò jẹ̀bi o Sepp Blatter àti Platini láwọn méjèèjì wọ́n ní ká máa lọ torí wọ́n fẹ̀sùn kàn wọ́n ni wọ́n náà kó jàmú lọ́wọ́ yìí wọ́n ní wọn ò jẹ̀bi iṣẹ́ ẹ tú wọn lẹ̀ ẹ jẹ́ mọ́ lọlé wọn. ọ̀gbẹ́ni Promise Adétọ̀nà ṣẹ́ẹ̀ṣì wà ń bí àbẹ́ ti gbéra. ló ti wá bíbá ìwé lótú. ó dà ẹjá bọ́ sínú kan ti Newcastle United kí náà fẹ́ gbà
lọ́wọ́ yìí owó tán kó dání wọ́n fi ń dúnkokò wọ́n fi ń fi ọwọ́ ọlá gbá àwọn kan lójú ni wọ́n tún ti fẹ́ gbé agbábọ́ọ̀lù kan táwọn kan tún fẹ́ gbé Marcus Asensio tó jẹ́ pé Arsenal ń wò lójú ni bí ẹ̀yin òróró. ṣe ní ìkọ̀sí Newcastle ní last season nígbà tó kú jẹ́ kí fífè tán kò sí nǹkan kan mìíràn fẹ́ gbà jù pé wọ́n fẹ́ kó relegation zone lọ. bàtà dẹ̀ fẹ́ kó rẹ̀ ọ́ dẹ̀ ní pé àtúkò relegation zone tán wọ́n tún bọ́ sókè wọ́n tún bọ́ sí top 10 bọ́ sí top 11 top 12 wọ́n rí pé àwọn náà ti lè ṣe dáadáa sí. so èmi bí mi tó ní fífè báyìí ẹ bá rẹ̀ ara nǹkan tó ń ṣe nìyẹn tó fi họ́ọ̀tì tó fi ṣe Arsenal lẹ́gbẹ̀ẹ́ yìí àyè pé nínú tí wọ́n na Arsenal ló bá fi òkú wọn jẹ́. nílẹ̀ tí yìí náà the same thing number wá ṣe. àwọn ọmọ pé àwọn ò fi ṣe tán fún Champions League but wọn ara aims àti objectives tó máa fún coach kò ní fi Champions League bẹ́ẹ̀ qualification bẹ́ẹ̀. ọ̀dọ́ tí wọ́n bá ṣe é ṣe tán bá Yorùbá wá gbà inú wọn á dùn sí. èmi mọ̀ pé top 10 aims and objectives ló máa wà number 1 wọn pé tẹ̀bí bá ṣe náwó tó àwọn gbọdọ̀ wà ní 11 kòsì bí wọn ṣe wà lókè bá ṣe wà ní number 1 number 2 number 3 bẹ́ẹ̀ ẹ̀ ṣe gbowó sí ní premiership so top 10 aims and objectives ló èmi mọ̀ pé máa jẹ́ kókó ṣùgbọ́n tó bá wá rí nǹkan tó ju bẹ́ẹ̀ lọ tó bá rẹ̀ tó fẹ́ lọ Champions League wọ́n lè yí lágbòdà tó bá rẹ̀ tó fẹ́ lọ Europa wọ́n lè yí lágbòdà so gbogbo tíìmù tó jẹ́ big 6 àbí big 7 àbí big 4 àbí big 5 wọ́n gbọ́dọ̀ ní ilé láti ṣọ́ra nínú ìkànnì kàṣọ ilẹ̀ season. àwọn wọ́n lè jẹ́ amókun tí ò lè fún wàrà ṣùgbọ́n àwọn rẹ́dí. láti dá wàrà nù. ẹ ṣeun gan ọ̀gbẹ́ni Promise Adétọ̀nà ẹja máa ń yọ̀ǹda yín lórí ètò fún tòní a tún pàdé lọ́la ọ̀làhún wákàtí méjì ní látago 10 àárọ̀ di aago 12 Iléyá edition ni ó jẹ́ ẹ bá ń dágbére fáwọn èèyàn Ògbómọ̀ṣọ́ pé ó tún di lọ́la. ok mo kí o gba àwọn tó ń gbọ́ alẹ́ pé àkó tẹ̀sẹ̀ àkó dímọ̀ lónìí mo lè kí o gbọ́ àwọn mùsùlùmí rẹ̀ pé àkó dákàdì sálà. ìwà ọ̀ṣọ́ ọdún láàyè bàbá àmì ní àlàáfíà àti ẹ̀mí gígùn. ẹ ṣeun gan bàmí ẹ ṣeun gan bàmí. rí pé ẹ̀gbọ́n ẹnìkejì lónìí ìyẹn ọ̀gbẹ́ni Ọlámídé Awóyinfá wọ́n ti wá àgbò lọ àgbo wọn jákùn wọn lọ gbà lọ ni. ó yá pápápá gbogbo Barcelona ó yá mi ò ní fi ẹ́ sàwátì ìyíkọ́mí alájì Adéjáde Kazeem ẹ̀mí lójú káàfàtà gbogbo ẹ̀dẹ̀ lọ́hùn lọ́wọ́ yìí Pedri agbábọ́ọ̀lù kan ti Barcelona wọ́n ti fún ní aṣọ jẹ́sí nọ́mbà kẹjọ jẹ́sí nọ́mbà 8 òní ò mọ̀ wọ̀ jẹ́sí nọ́mbà 8 yìí kan náà Andre Iniesta ó ti wọ̀rí nínú ikọ̀ ti Barcelona lọ́rùn gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní mọ̀nàwá nìyẹn fún gbogbo Barcelona ẹ̀yin tí a lè kò ní bàjẹ́ lórí ọ̀dọ̀ náà lẹ́sìn ń gbọ́sẹ̀ níkànnì Brave 91.1 FM Ògbómọ̀ṣọ́ ní à ìpè tí ń wọlé 0802 448 1441 lójú òpó tàbí gbé ìpìpà ìpìlápá bí pẹ̀lú akínyẹ́ kó ojúmọ̀ káàárọ̀ wọ́n já kú ń bẹ̀. 0802 448 1441 òun lójú òkú táfi gba ìpè lápá bí. gbogbo Gunners ibi tí ó bá já sí ẹ fọkàn balẹ̀ sẹ́ àmọ́ ju gbogbo ẹ lọ lọ́sẹ̀ yìí náà ni à ń retí ẹ̀. agbábọ́ọ̀lù kan bẹ Arsenal tún fẹ́ gbé àmọ́ bó ṣe ń ṣe dí ọmọdé yìí wọ́n ṣe kùnùkùnù ni bí ìgbà téèyàn bá pọ̀ fún ejò Ọlọ́run ṣàánú wa 0802 448 1441 òun lójú òpó táfi gba ìpè lápá bí 0802 448 1441. ẹ̀lú akínyẹ́ kó ojúmọ̀ káàárọ̀ wọ́n já kó mẹ́rin 0802 448 1441 olójú òkú táfi gba ìpè lápá bí. ikọ̀ ti Newcastle United wọ́n ní bí ó ṣe mọ ní ó ṣe mọ àwọn ọkọ ìyàwó yóò lọ́dì ìpele káràkátà mídòmídò lọ́wọ́ iṣẹ́ àwa náà bó ṣe méjì mẹ́ta àárígbé èèyàn kan ti wà ń bẹ̀ ẹ̀lú akínyẹ́ kó ojúmọ̀ káàárọ̀ hello. Hello, ẹ káàárọ̀. Orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. Orúkọ mi ni Abdulrahim láti Òkè Àánú Ògbómọ̀ṣọ́. Abdulrahim. Bẹ́ẹ̀ni. Àkú ọdún ọ̀la. Ẹ̀rù ọ̀la ni yóò bá wa láyọ̀ àtàlàfíà. Àmì bàbá ọmọ ikọ̀ wo lẹ́yìn jà fún ikọ̀ wo lẹ́yìn jà fún. Àwọn ti Bákà ni wa. Gbogbo Barcelona.
ẹ dákun nígbà tí wọ́n sọ̀rọ̀ dìjọ́ng àwọn dìpé gbogbo àwọn wẹrẹ tó wà mẹ́kí lè jẹ́ kí wọ́n rọ gbogbo àwọn ẹ̀yìn jáde wọ́n sì tún rówó náà. káta gbogbo agbábọ́ọ̀lù yín tán. irọ́ àwọn dìpé ni àwọn kòtítì gbogbo àwọn òkú kìíní yẹn àwọn là ń sọ̀rọ̀ pa wọn. gbogbo àwọn ilé yẹn ní ti wọ́n rọ wọn jáde tí wọ́n bá rọ wọn jáde ní ti wọ́n á rówó ó ní sọ pé bóyá kò sówó kankan tó yẹ pé bóyá ìdíjọ́ǹkì ní ìjàmọ́ tó bóyá gbèjà sí kankan bẹ nígbà ká gbẹ. ṣùgbọ́n gbogbo àwọn ọmọ wẹrẹ tí bẹ tó jẹ pé wọ́n kàn wá bẹ́ǹtì bí aláìsí yẹn wọ́n sì ara rọ̀ iye tí wọ́n bá rọ́pọ̀ kan tàwọn lọ́ba àwọn ó sì rówó tàjọ díẹ̀. àmọ́ ẹ lè ta Memphis Depay àgbáwo ni ò ṣe é rántí. Depay ọgbà lọ́jọ́ àmọ́ àìdígbà tí pọ̀jù dé bá pàkà ni kì í ṣe irú pléyà ńlá níbi. ó dà mo ti pọ̀jù dé bá wọn ni. ó dà mo ti ẹ̀rọ gbogbo ni bàbá ti Thiago ẹ̀fọn àwọn àgbọ̀rọ̀ wọn. à ń gbọ́ wọn ló padà bọ̀ ń Barcelona ni àmọ́ àti ìgbọ́n kankan tí ò bá ti wà confam and official ẹ̀ lè gbọ́ nítorí pé. díẹ̀ náà jẹ́ nfẹ́ máa mọ nǹkan tí ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọmọ nítorí àmọ́ gbádùn bàbá yẹn. kò sí ní tó ṣe kánpé ni Messi wà pẹ̀lú ikọ̀ ti Paris Saint-Germain. tó Ọlọ́run jọ dá o. àmì bàbá ẹ ṣeun gan bá mi. 08024481441 olójú òkúta fi ń gbé ìpè lápá bí 0802 pẹ̀lú akínyìn ẹ̀kú ojúmọ̀ ẹ̀ káàárọ̀ hello. ẹ̀kú ojúmọ̀ ẹ̀ káàárọ̀ ó kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè wá. Olúṣọlá ló ń sọ̀rọ̀ láti sọmi ládélékè Ògbómọ̀. olóòkọ mi gbogbo sọmi pátápátá lọ́rùn. ọmọ ikọ̀ wo lẹ́yìn. Arsenal fan ti ní ní o. gbogbo Gunners. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo sà. gbọ́ yín kí ló wà nílẹ̀. hello. mo ń gbọ́ yín. hello. wọ́n já pákó. èmi kọ́ mo já o. ojú òpó ló já yín o kì í ṣe mi. dání drink water. òun náà tún sọ nǹkan kan nípa Thomas Tuchel àmọ́ nǹkan tó sọ yìí ó burú jáì. ẹja fi ẹnu adákẹ́ 08024481441 ni òun lójú òkúta fi gbé ìpìlẹ̀ apá ẹ̀lú akínyẹ́ kú ojúmọ̀ káàárọ̀ ẹlẹ́tù wà ń bẹ̀. ẹ kú ojú mẹ́ta. orúkọ yín bọ̀lẹ̀ sí ń pè wá. Kazeem ló ń sọ̀rọ̀ láti Bólé. ọ̀gá Kazeem salamu aleykum sa. wàlẹ́ kún sáyà. òyà ìgbéra ọmọ ikọ̀ wọlé yín. ikọ̀ Man City. up Man City. ṣe rí ìtọ́jú ìtàlítà fún ṣe sí àkí àlítà fún wọn so kí wọ́n wẹ́rù. ẹ lè ta ké fún wọn. bẹ́ẹ̀. ìyẹn Nathan Ake. ó dà mo ti gbẹ ṣé bàbá wọn làwọn lè ta ké fún wọn. ẹ bá ta ké ẹ padà fún wọn ẹ bá ti ta kankan fún wọn. 08024481441 wọn làwọn yọ̀ǹda ké gbogbo Chelsea òun lẹ ti gbọ́ òun 08024481441 ẹ̀lú akínyẹ́ kú ojúmọ̀ káàárọ̀ hello. ẹlẹ́kú ojúmọ̀ ti wà ń bẹ̀. Hello, ẹ káàárọ̀ sà. ẹ kú ojúmọ̀ ọkọ̀ yín bẹ̀rẹ̀ tí ń pè wá. Ọláolúwa Oyèdúnà láti Ògbómọ̀ṣọ́. bóyá kò ní bàjẹ́ gbéra ńlẹ̀ ọmọ ìkọ̀wé lẹ́yìn. Up Gunners. ó yá for life ni sáà tó ń bọ̀ bó ló ṣe jẹ́. Next season àwa la ní. ẹ̀yin lẹ́ni next season. Gbogbo àwọn tó ń ra Haaland tó ń ra Nunes yẹn tó máa wọlé wọn á bá Jésù wájú. wọ́n bá Jésù wájú. Bẹ́ẹ̀ni. ó dà mo ti gbọ́ ẹ ṣé bàbá. ẹ ṣé gan bàmí ẹ ṣé gan bàmí kò ní bàjẹ́ ẹ ṣé gan bàmí. wọ́n ní wọ́n bá Jésù wájú. gbogbo Gunners Alhaji Salego l'Ógbómọ̀ṣọ́ wọ́n lẹ̀ ti ní Jésù wájú wọ́n ní kẹ́ ẹ fọkàn balẹ̀. ẹ̀lú akínyìn ẹ̀kú ojúmọ̀ ẹ̀ káàárọ̀ hello yìí ẹ̀kú ojúmọ̀ o. hello Olúṣọlá ló padà wá. ó yá mò ń gbọ́ yín sà. náà sì sì yẹn bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ Arsenal fan tó tó náà ní ìsìn náà sì sì yẹn àwọn bẹ́ẹ̀ sọ́mọ̀ fún àwọn ti gbáná mú. ẹnìkan rí kan rà sí bá pàdé wọn báyìí wọ́n mọ̀ lulẹ̀ sáá ni. wọ́n mọ̀ wọ́n mọ̀ lulẹ̀ ni ẹgbà bẹ́ẹ̀. ó dà mo ti gbọ́ ó dà mo ti gbọ́ ẹ ṣé bàbá. a bá ń sọ nípa Gabriel Jesus Gabriel Jesus ni kìí ṣe Jesus Gabriel Jesus agbábọ́ọ̀lù kò ti Arsenal ọmọ yẹn dá nọ́mbà kẹsàn-án náà fún gbogbo Gunners ẹ̀ mọ̀ ju ẹ̀ mọ̀ yẹ ló ẹ kú ojúmọ̀ káàárọ̀. Ẹlẹ́ka. ẹ kú ojúmọ̀ kọ́ yín bẹ̀rẹ̀ sí Bọ́lá ni látàrí àjò. láti Àrí àgọ́. ọmọ ikọ̀ wọlé yín bọ̀dá Ṣọlá Chelsea. gbogbo Chelsea ó yẹ ìgbéra tán mò ń gbọ́ yín. Ẹ̀rọ abẹ́ kí Ronaldo wáyé Chelsea náà. ẹ fẹ́ gbé CR7 wá sí Chelsea. Bẹ́ẹ̀ni. ó dáa mo ti gbọ́ kò ní bàjẹ́. ẹ jẹ́ mọ́ lọ fún tòní oníyẹn sí ọlọ́bẹ̀ ṣe bá rí kọ̀ọ̀kan sí i ká fi palẹ̀ mọ́ yóò bá sì sí ká mọ̀ lọlé lórúkọ àwọn tó yẹ pé àjọṣe yóò ní wẹ́ẹ̀tì ọmọ mi Justina àjọmú wa ni.
àjọ mú wá ní olúṣọlá alábí mr dialogue ló kọ mi àdìgún òòṣà ìjọba sport káàkiri àgbájé káfàtà ọ̀gá ńlá sport the brand ambassador fún gbogbo ilé lẹ́yìn ètò 08140634266 nọ́mbà tèmi gangan káàfin náà fóònù lẹ́yìn ètò 08140634266 tó bá ti ń di aago mẹ́wàá àárọ̀ la òun lájọmọ́ bẹ̀rẹ̀ ètò yìí àwa parí láago méjìlá báwa ṣe kọ̀wé ẹ̀ nìyẹn ní gbogbo sátọ̀dẹ̀ báyìí wákàtí méjì tán ni ọláyé dj b àtúwà ń kalẹ̀ orin díẹ̀ sport díẹ̀ ni òun la pè ní music and sport lédè gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bá a ṣe kọ́ ó yá mi ò ní fi ẹ́ sàwátì thompson taiwo òun ló gbé mi débẹ̀ ó ń ṣe dáadáa dadi cameron ìpàdé di ọ̀la nìyẹn o ẹ̀jẹ̀ máa ń lọ fún tòní ó yá jẹ́ má sùn gbẹ̀sẹ̀ máma jẹ́ kẹ́tùkán náà góòsì ẹlẹ́sẹ̀ báyìí fọ́nà ó dọ̀la ó dàbọ̀ gbogbo Ògbómọ̀ṣọ́ ẹ kú kalẹ̀.